ẹ kú déédé àsìkò yẹ̀yìn ará ilé o, ẹ kú ìyálẹ̀ta o, ṣé dáadáa la bá yín o. Lórí ọ̀rọ̀ Tani Olohun mà la ṣì wà. Ọ̀rọ̀ rẹ̀ mà ti fẹ́ di yánpọnyánrin láàrin olóyè Sunday Igboho àtàwọn àfáà. Ọ̀rọ̀ ti di bá àmì mọ́ gbogbo wa lọ́wọ́, ó ti ń dìjà ẹ̀sìn báyìí. Gẹ́gẹ́ bí a ti gbọ́ ìròyìn wípé àwọn agbófinró wá sí ilé Tani Olohun tí wọ́n fẹ́ wá mú. Gẹ́gẹ́ bí a ti wá gbọ́, wọ́n ní olóyè Sunday Igboho àtàwọn èrò ẹkùn wọn ò jẹ́ kí wọ́n mú Tani Olohun lọ. Ọ̀pọ̀ àwọn àfáà mìíràn ni wọ́n ti ń bá olóyè Sunday Igboho jà, ṣùgbọ́n àfáà Akéwùgbà Gold náà ti wá jáde báyìí o. Wọ́n ti fárígá o. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí àfáà Akéwùgbà Gold tí wọ́n sọ sáwọn àfáà àtàwọn pásítọ̀ àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn tí wọ́n ń jàjà ẹ̀sìn. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ èyí lohun tí wọ́n sọ. Ṣé kìí ṣe pé àwọn olórí wa wọ́n ti sọra wọn di nǹkan míì? Mo wòye ayé lọ. Ǹjẹ́ a níjọba láwọn state Nàìjíríà? Ǹjẹ́ a níjọba ní federal báyìí? Ǹjẹ́ a níjọba láwọn state ilẹ̀ Yorùbá? Tó bá rí bẹ́ẹ̀, kí ló dé tí wọ́n bá fi yàn jóyà òdì? Tí ò bá lè gbàsà kó gbàsà jù sílẹ̀, ìlú ń dàrú lójú gbogbo ẹ̀yin ìjọba báyìí lórí cyber space, ìlú ń dàrú lórí ọ̀rọ̀ religion, lórí ọ̀rọ̀ wàhálà cyberbully religion. Ó ń dàdúrú lọ́tún lọ́sì, gbogbo yín dẹ̀ ń wòran. Ẹ̀yin ààrẹ ẹ̀ ń wòran, ẹ̀yin gómìnà ẹ̀ ń wòran, minister, ẹ̀yin senate, ẹ̀yin rep, ẹ̀yin local government chairman, house of assembly, gbogbo yín ẹranjúlẹ̀ báyìí ẹ̀sìn wòran. Kò sẹ́ni tó láṣẹ tí ó take, kò sẹ́ni tí ó ronú pé ẹja sófin lórí tí ń ṣẹlẹ̀, kí ló yóò má bàa dàrú. Kí ló dé ìjọba ẹ̀rù ń bà yín ni abẹ́ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe? Àbí nítorí ìbò 2027 ta ló sọ fún yín pé gbogbo wa tá ń bẹ láyé láti 2027 láyé? Ta ló sọ fún yín pé ó di dandan kí gbogbo yín wọlé ìbò? Tẹ́ ẹ bá wọlé ìbò tí nǹkan yìí bá ti lọ tàn kọjá ń tẹ́ ilé control, wàhálà dé nìyẹn. Ó lè iná yẹn lè ti gbà kọjá ń tẹ́ ilé pa. Ẹ̀yin á máa wò yí pé ẹ̀kan náà tẹ́ bá ti pàṣẹ ó lè má rí bẹ́ẹ̀ mọ́. Kí ló dé tá ń ṣe báyìí? Kí ló dé tẹ́ fi ogbe orí yín fàkùkọ ẹ̀yin tẹ́ ń bẹ níjọba? Al-Qur'an ní tó ń bá nàtúnṣe alúnayà ọmọ ilé náà ní náà yìí. Ọlọ́run bí yín léèrè nípa àdẹ̀rà àjọba tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́. Ẹ̀rùjọ láyé, ẹ̀rùjọ lọ́jọ́ gbé dàkíyàmá. A manage iná ti improve. Epo wọn, a manage ẹlọ ayé yìí lọ bẹ́ẹ̀. Oúnjẹ wọn, ayé yìí lọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ security, a manage ẹlọ díẹ̀díẹ̀. Síbẹ̀ náà àwọn ọkùnrin tó wá fi wá lọ́kàn balẹ̀ lórí internet. Àìwáyé la wáyé ni. A sì ayé wa, a sì sí ìlú yà pẹ̀lú. Ẹ̀yin olórí lásìyàn. Ẹ̀yin lẹ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin lẹ bẹ̀rù tí ọkàn yìí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí. Wàláhì yóò lẹ́yìn. Ọlọ́run sọ fún wa nínú Quran chapter 2, verse 216. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kutiba alaykumul qital wa huwa kurhun lakum wa asa an takrahu shay'an wa huwa khairun lakum wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun. Al-Qur'an ní kutiba alaykumul qital. Ọba tó dáyé dọ̀run ó pa láṣẹ fún yín pé kẹ́ lọ jà fẹ́tọ̀ yín. Ẹ lọ èyí tó bá wá lógun ẹ̀dá lógun, èyí tó bá wá lálàáfíà ẹwà lálàáfíà, ẹwọ́ náà bí àlàáfíà ó ṣe jọba, wà wá kurhun lakum. Kẹ́ ẹ fèsì àwọn tí ń dà lóru yìí, ìyẹn gangan lọ́kàn yín kọ̀, ẹ fẹ́ fèsì wọn, wà sá an takrahu shay'an. Ó possible kó jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, ibẹ̀ làlàáfíà wà, ibẹ̀ lóore wà, wà wá khairun lakum. Ọkàn yín lè kọ nǹkan ní tó jẹ́ pé bẹ́ẹ̀ lóore wà, wà sá an tuhibbu shay'an. Ó pọ̀ nù nǹkan tẹ́yìn fẹ́ tó jẹ́ pé orí burúkú ni ó kó bá lé, orí burúkú ni ó kó bá dúgbò, orí burúkú ni ó kó bá orílẹ̀-èdè, wà wá sharrun lakum. Aburú ni ó jẹ́, wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run ni mo mọ gbogbo nǹkan kò yé yín. Ẹ̀yin tá a gbé síjọba ẹ̀sìn wòran tí gbogbo ẹ̀ ń dàrú lọ báyìí. Àrọ́ tátàrọ̀ máa ti wà mí jùjámúrí. Wà yóò sì kú ayẹkùnà láti rọ̀ mu. Àfààní mo rí ògùn náà ó fẹ́ rú bojú. Pẹtrólù ń súnmọ́, ìsáná ń súnmọ́, cooking gas ń súnmọ́, gbogbo tí múná jò, tí múná sì gbàmù, gbogbo ẹ̀ ní súnmọ́. Àwọn tó ní làákàyè wọ́n ń káwọ́ lórí pé yé tí kìíní yìí bá lọ lana fìtínà ni. Àwọn tí wọn ò ní làákàyè wọ́n ń gbé rárá ọ̀rọ̀ ẹ̀sìn là ń jà fún. Nkálukú ń jà fẹ́sìn rẹ̀. Ìjọba tí ò ní làákàyè wọ́n ń wò pé ẹjẹ́ wọn para wọn, àwọn ní ẹnira wọn. Ẹ̀yin lọ́lọ́run bi léèrè yẹn ni wọ́n bá bàbà ní jẹ́ tíwájú Ọlọ́run tẹ́lẹ̀ control cyber space wa tẹ́lẹ̀ control rẹ̀. Àwọn tó ní íńtánẹ́ẹ̀tì gangan àtàwọn orílẹ̀-èdè tó ń produce ẹ̀jù lábáyé wọ́n control rẹ̀. China control cyber space wọn, UK control bọ́ ọba sọ̀sọ́kúsọ àárọ̀ ọjọ́ kejì wọ́n ti ká ọmọlé, American control ó kàn lè fẹnu sọ tó wẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Àmọ́ níbi lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ orílẹ̀-èdè yìí di animal kingdom, wọ́n ti sọ di jungle, wọ́n ti sọ di animal kingdom where man is power. Àwùjọ ẹranko tó jẹ́ pé ní ọba lágbára ni ó ṣe tábẹ̀ ni wọ́n sọ Nàìjíríà dà. Kí la yàn yín lólórí fún tẹ́ẹ̀lì control wa? Kí la yàn yín lólórí fún tẹ́ẹ̀lì paná fìtínà tí ń ṣẹlẹ̀? Orí burúkú ayé ní mú ẹ ní fi àbúrò júwe fẹ́ gbọ̀n pé ẹ̀gbọ́n òòrì bá burú ẹ̀ ṣeéṣe. Ó mi pẹ́gbọ́n yẹn yóò pònú nìyẹn. Bẹ́ẹ̀ ni ìfàsẹ́yìn burúkú ní mú ní fi ara ọ̀run rántí ara ayé pé àìsí láyé lágbájá ni. Ó mi pẹ́ni tí ń bẹ láyé yẹn wúlò. Ẹ̀yin tẹ́ ń bẹ nípò ìjọba láti federal tó fi dé state tó fi dé local. Ẹ jẹ́ fún yín láwọn example. Àwọn tí wọn ò tó Nàìjíríà tẹ̀ omi àti control. Ẹ lọ wo Ghana lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àfáà mùsùlùmí kan, àfẹ́ ẹlẹ́sìn Christianity kan, wọ́n tàrùn síra wọn lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n kó àwọn méjèèjì ilẹ̀ wọn bára wọn prison. Nígbà àwọn èèyàn ọ̀dà wọn lẹ́yìn bí ọjọ́ mẹ́ta àwọn méjèèjì dọ̀rẹ́. Wọ́n ti mọ́ra wọn jáde ní tí wọ́n tó ya fọ́tò. Níjọ́ wo lẹ́yìn tó fẹ́ ṣerú eléyìí, wèrè ni wọ́n fi wo wèrè. Àwọn orí íńtánẹ́ẹ̀tì yìí ti ya wèrè, ẹ fi wèrè wo wèrè, ẹ fi fìtínà wo fìtínà, ẹ fi àdánwò wo àdánwò. Ìyẹn nìkan kọ́ tilẹ̀ Ghana nìyẹn. Eléyìí tó tún ṣẹlẹ̀ kọjá ní Burkina Faso, Ibrahim Traoré.
ẹ̀wọ̀n tó dánwò gbogbo àwọn tí wọ́n ń ṣe hate speeches lórí internet ẹ kó everybody lẹ̀ wá arrest everybody àwọn tí wọ́n ní jihad ogun làwọn fẹ́ jà ó ní ẹ máa kó wọn ojú original ogun imagination náà ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn fẹ́ lọ jagun ẹ̀jẹ̀ wọn orí reality wọ́n dream tẹ́lẹ̀ ni ẹ kó wọn kó ní dreamland ẹ kó wọn lọ sí reality land wọn lọ fèsì mọ́ ìbọn ní làwọn fẹ́ jagun látijọ́ náà ṣe é tún gbúrò àwọn alákatakítí tó nǹkan mọ́ ní Burkina Faso ẹ lọ wo ọmọọba Saudi Arabia ẹ lọ wo tó dánwò ní November 4 2017 àwọn èèyàn jí láàrin alẹ́ sàárọ̀ ní ẹ rí pé ó ti arrest àwọn èèyàn pàtàkì tí ẹ jẹ́ olówó tí ẹ jẹ́ businessman àwọn àfa ńláńláńlá ó sì arrest over 200 èèyàn láàrin alẹ́ sàárọ̀ ní gbogbo state tó wà nílẹ̀ Lárúbáwá gbogbo wọn bára wọn lọ́gbà ìmọ̀ ni kí lẹ́sẹ̀ wọn kí ló fẹ́ fi léyà chief àkọ́kọ́ ó rí pé wọ́n tọwọ́ bọ̀jọ̀ bò òun lójú pé kò sagbára ó fi hàn wọ́n ó fi consolidate power pé agbára ń bẹ ìkejì àwọn religious cabal tí wọ́n fẹ́ máa dájọba rẹ̀ láàmú pẹ̀lú àwọn àríyìnrírí míì tí wọ́n lọ jáde náà àti ó kó gbogbo wọn lẹ̀ ó níbi tẹ́ mọ̀ gbé nìyẹn tẹ́ bá rẹ́dì láti sign fún ìjọba pẹ́ change àwọn tí wọ́n jẹ́ olówó nù wọn àwọn tí wọ́n ti kówó ìjọba jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ọba lọ́pọ̀ jù àwọn tó kó yìí láwọn ọmọ ọba ní Saudi tí wọ́n bí lígbẹ́ untouchable ni wọn ó kó gbogbo wọn lẹ̀ gbogbo owó tẹ kó jọ kálukú ọmọ pọ̀ nígbà kálukú pọ̀ owó tó kó mi ló tó jẹ́ kó lọlé látijọ́ náà lẹ́ẹ̀ ti gbọ́ ariwo fìtínà àwọn ẹlẹ́sìn mọ́ Saudi Arabia lórí mímbà yẹn lómi nǹkan túmọ̀ lọ mímbà ni wọ́n dé arrest ní jimá lójú gbogbo ayé níbi tó ti sọ̀sọ́kúsọ jáde lẹ́nu láti gbà náà ni changes ti dé àwa wá lẹ́yìn ní Nàìjíríà ẹ wá jíṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ ó fi wá di tí wọ́n bú Ọlọ́run tí wọ́n bú ànábì wọ́n bú ẹ̀sìn tiwọn náà àwọn náà ń dá padà ó kálukú ń bú bàbá ebílẹ̀ Yorùbá bí ilẹ̀ ọmọlúwàbí ni ìwà ọmọlúwàbí ìgbà wo ló wá sọnù láwùjọ ọ̀ràn Yorùbá tó báyìí ẹ̀yin ìjọba Ọlọ́run ó bi yín léèrè bẹ́ẹ̀ ṣe dá ọ̀là ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀là ó sọ bẹ́ẹ̀ mi ṣe dá ọ̀là ó sọ bí n ṣe dá ọ̀là ó sọ ẹ lọ kíyèsí 1980 Maitasini tó ṣẹlẹ̀ ní Kano wẹ́rẹ́wẹ́rẹ́ ìnìyàn rẹ̀ mẹ́tò àwọn tí wọ́n kú lọ́dún náà lọ́run tẹ́ ìbá gbàgbé ó fa 40,000 èèyàn ni wọ́n kú ogun tọ́ràn tó fi dé Zaria tọ́ràn tó dé Kaduna ogun Maitasini ẹwà dúró èèyàn tó kú ní ọdún náà lọ́run millions of èèyàn net displaced àìmọye olówó tó dolù sí gbogbo ìjọba ọjọ́ náà àwọn nu ọlọ́nu sí kìí ṣe Boko Haram pàtó níbọ̀ nílẹ̀ Yorùbá báyìí pẹ̀lú gbogbo fìtínà àwọn ẹlẹ́sìn gọ́ọ̀mẹ̀ntì sì ń take his side kí ló dé ṣèjọba bẹ̀rù wọn ni àbí nítorí pé wọ́n ti gbé súnmọ́jọba torí àwọn èèyàn yìí burú gan wọ́n ní jàmbá ètè lọ́wọ́ níta bá fẹ́ ọbàjẹ́ oníbàṣẹṣe ìjọba Nàìjíríà èmi ní ìmọ̀ràn méje tí mo fẹ́ fún ìjọba tẹ́ ẹ bá lè tẹ̀lé kí làwọn ìmọ̀ràn náà tó jẹ́ solution ìjọba ẹ̀kọ́kọ́ lọ stop gbogbo tó jẹ mọ́ phobia nípa election bàbá ṣe bàbá kó wọn lẹ̀ wọn ò ní dìbò fún wa wọn ò fẹnu káńtà wa alẹ́ ni tí ó káńtà ẹgbẹ́ òfin jíjọ́ kálukú ọ̀dàkẹ́ wá ìgbà yẹn kan lẹ́tọ̀ọ́ ríbo control. Number 2 ẹ kí ìfọ̀ ọ̀dà arrest gbogbo ẹni tí ń dìfọ̀ hate speeches ọ̀rọ̀ bú jáde lẹ́nu sépèfé lè bú eléyìí lébẹ̀lì eléyìí ẹ kọ́ everybody ńlẹ̀ ẹ arrest everybody ẹjọ́ ọlọ́pàá ọkọ̀ everybody àti pastor àtàfà àti babaláwo gbogbo wọn ẹ lọ tí wọ́n mọ́nú ẹ̀wọ̀n kan náà kàn máa bára wọn jà ń bẹ̀ ẹ tí wọ́n mọ́ the same place ẹ má separate ẹ wọ́n láì wọ́n dọ̀rẹ́ jáde bẹ̀ wọ́n ní nǹkan kan yàlẹ́ ní gbogbo wọn ta ló lógun nù wọn ta ló ní nákàlí ta ló ní sáàmù olóto gbogbo wọn ẹ ń tibà rẹ̀ wọn ní nǹkan kan ẹ kó wọn lẹ̀ tí wọ́n mọ́nú ẹ̀wọ̀n kan náà kẹ́ wá wò bóyá pc òní rè kẹ́ wá wò bóyá ìjọba yín ò ní ti gbogbo ayé ọmọ wa praise pé ẹ ṣe dáadáa orílẹ̀-èdè tí ò tó wa ni wọ́n ṣe dáadáa ní láyìn yìí. Number 3 tó jẹ́ solution ìjọba ẹ dá sílẹ̀ ní kíákíá hate speech tribunal ní gbogbo southwest hate speech tribunal ẹ dá sílẹ̀ kóòtù tí ó mọ gbọ́ ẹjọ́ àwọn tí wọ́n ṣépè fún yàn lórí internet àwọn tí wọ́n bá yàn ló kọjá lórí internet sẹ́rí kóòtù general tẹ́ ń kó wọn lọ yẹn kò sẹ́mọ́ kéèsì pọ̀ lọ́rùn kóòtù general ẹsẹ̀ léyìí ní mobile court níbi yẹn bá ti mú náà inú mọ́tò náà ni wọ́n ti máa dájọ́ rẹ̀ láàrin 12 hours kó ti bára rẹ̀ lẹ́wọ̀n tẹ́ bá ti rí evidence eléyìí ò sí nù nǹkan pé wọ́n parọ́ mọ́ evidence rẹ̀ ẹ sì kó àwọn tí wọ́n lè study video dáadáa tí wọ́n mọ̀ pé àìlélẹ̀ original lélẹ̀ gbogbo oníṣẹ́ yẹn kó fáwọn adájọ́ yẹn ẹ jẹ́ ká kó everybody ẹjọ́ kálukú ọba rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n gbogbo àwọn ní hate speech sí lásìkò táwọn orílẹ̀-èdè kan sáré bí wọ́n ṣe lọ ní òṣùpá àwọn tribe kan sáré bí wọ́n ṣe lọ ní òòrùn àwọn tribe kan sáré bí wọ́n ṣe create fóònù míì tá à ní mọ́ mú fóònù lọ́wọ́ mọ́ ẹ lọ wo tí Elon Musk ti ń dánwò bọ̀ lórí ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ ọjọ́ mi ni mírẹ́kù pátágbá ni lọ́ fẹ́ sọ̀rọ̀ fóònù dá à ní mọ́ mú fóònù dání mọ́ ẹ lọ ronú bí wọ́n ṣe ń plan báwọn ṣe fẹ́ lọ sínú íńtánẹ́ẹ̀tì mi Saudi Arabia ń kọ́ stadium tó tóbi jù stadium tó ga jù tí ò sírú ẹ̀ gbogbo àgbáyé wọ́n kọ́ stadium tí ó gbà yan 46,000 sí orí 120 story building déédéé gbà náà làwọn àbí tá a ti ń dá accessing bí àwọn aláìmọ̀ kan níbẹ̀ tí ń jà sẹ́sìn kí ni wúlò yín kí ni ẹ fi promote lára àwọn Yorùbá ẹ produce ordinary pen ẹ produce ordinary wire ẹ kódà ẹ lè produce omi ẹ̀yin ẹranko burúkú ẹ kàn wá ń dà lúrú ó kálukú wá ń fẹnu gbanu gbogbo wọn mi kì í ṣe mùsùlùmí nìkan o gbogbo wọn náà ti ní àwọn ọ̀dọ́ tí wọ́n dà sórí afẹ́fẹ́ àwọn arí pípa tí wọ́n kàn bá ayé àwọn èèyàn jẹ́ wọ́n ti ọwọ́ bọ̀ ìgbésí ayé àwọn èèyàn wọ́n bú ọba wọ́n bú jòyè wọ́n jẹ́ ẹ̀yà everybody gbogbo eléyìí làwọn aríta àpariwo níjọsí tó sọ wá di oníjà ẹ̀yin tẹ́ ẹ wà nípò ìjọba ẹ tètè ẹ gbìyànjú ẹ create a speech tribunal ẹlẹ́ẹ̀kẹ́rin bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń ṣe wá sí lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹni tí ń ṣe wàásù tẹlẹsìn christianity gbogbo àwọn traditionalists gbogbo àwọn tẹ́ ẹ rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹ kó gbogbo ẹ invite gbogbo wa ẹni ká wá tọwọ́ bọ̀ agreement ìwé àlàáfíà pa ní fa wàhálà kọ́kàlùkù dẹ̀ rí níwájú tó sàn pé tó ń bá yín sọ hate speech ẹ̀wọ̀n lòún lọ ẹ kó everybody lẹ̀ ẹ jẹ́ everybody wá sign ìwé agreement yányán àtàwọn tó jẹ́ ń tu àtàwọn tó burú tó bá ti mọ̀ kọ́ sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì wá sign agreement kò jù bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí tí mo wí ní tìtorí kálíbà àbá ọlọ́run lálàáfíà ká sì lè pàdé ọlọ́run lọ́nà tó gbàdá ni ẹ̀yin aráàlú tẹ́ẹ̀dákẹ́ tẹ́ ń wòran ànáró yakulu bá wa iná tẹ́rí yẹn iná máa jẹ ara rẹ̀ ní nígbà tí ò bá rí nǹkan jẹ mọ́
àwọn ẹlẹ́sìn tí ń cyberbully ara wọn yìí mọ̀ tán make millions lórí cyberbully kò sí táwọn yẹn wò ju kójú kábàyàn ló kọjá lọ kò yé yín ni wọ́n ń lò láti fi make connection pẹ̀lú àwọn tó wà níjọba ìbò lóde ara àwọn alálàfáà oníwàásù christianity oní traditionalist àwọn olóṣèlú wọn máa lò láti fi rọ́ọ̀nù ẹnì kejì dáhùn tí wọ́n gán burú jù àwọn tẹ́ ń pè ní blogger lọ lédè Yorùbá bó tiẹ̀ jẹ́ pé obìnrin tí ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ní blogger àmọ́ nílẹ̀ Yorùbá àwọn blogger àwọn tí ń fọ̀rọ̀ báyé èèyàn jẹ́ ni ẹ̀yin tẹ́ ń bẹ nílùú tẹ́ dákẹ́ tẹ́ ń wòran wàláhì ìmọ̀ ń bọ̀ wá fún yín oúnjẹ pati ni wọ́n sáfù ẹ̀ kárí ìgbà tí ó kárí ní aláàtí ìmọ̀ wọ́n sáfù ẹ̀ kárí ìdá alámi. ẹ̀yin ará alé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àáfàá Akéwùgbà Gold tí wọ́n sọ lórí ìjà ẹ̀sìn tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ Tani Olohun àtolóyè Sunday Igboho Májàsọ́lá tí wọ́n ń fà lọ́tún tí wọ́n ń fà lósì. ẹ̀yin ará alé kílẹ̀ yín náà wá rí sí ohun tó ṣẹlẹ̀ gangan gbogbo ohun tẹ́ ẹ bá rò pátápátá ẹ bá wa fi sí abala comment section ohun tẹ́yin náà bá rò ẹ fi sí abala ìrísí àwa kì í dájọ́ ohun tó bá ṣẹlẹ̀ òun làwa mú wá sótì ìgbọ́ yín. fáwọn tí wọn ò tí ì bá wa subscribe sórí ìkànnì wa ẹ dákun ẹ máa bá wa subscribe sórí ẹ bá wa share fọ́nrán yìí ẹ bá wa pín fọ́nrán yìí káàkiri ẹ jẹ́ káwọn èèyàn rí ohun tó ń ṣẹlẹ̀ gangan. àwa lẹ̀ ó máa bá ẹ̀yin là ó máa rí o ó dìgbà.